A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ̀. Ọjọ́ Ajé ni Ààrẹ Bọ́lá Tinubu padà sí ìlú Àbújá lẹ́yìn ìrìnàjò ọlọ́sẹ̀ méjì sí ilẹ̀ Europe. Ọkọ̀ òfurufú rẹ̀ balẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe láàrin aago 10 kù ìṣẹ́jú 10 alẹ́. Àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ti wà níkàlẹ̀ láti kí i káàbọ̀. Lára wọn láti rí akọ̀wé ìjọba àpapọ̀ George Akume, olórí òṣìṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà, NSA Nuhu Ribadu, mínísítà fún ìṣúná Atiku Bagudu àti mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike. Ọjọ́ kejì oṣù kẹrin ni Tinubu fi orílẹ̀-èdè sílẹ̀, bí ó ti lo àkókò díẹ̀ ní ìlú Paris, orílẹ̀-èdè Faransé. Bákan náà ni ó ń kàn sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lóòrèkóòrè lórí àwọn iṣẹ́ ìlú tí ó ṣe gbòógì. Lára rẹ̀ ni dídarí àwọn olórí ológun láti wá ojútùú sí ìṣòro ààbò ní àwọn apá kan orílẹ̀-èdè. Ọ̀pọ̀ ìpàdé ni Tinubu kópa láti ní ìjíròrò pẹ̀lú àwọn adarí láfíríkà lórí ìgbésẹ̀ àti ní àjọṣepọ̀ tó dán mọ́rán láti mú ìdàgbàsókè bá ẹkùn lórí ààbò àti ọrọ̀ ajé káàkiri ilẹ̀ Áfíríkà. Ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn àti àgbà amòfin Fẹ́mi Fálànà ti pe mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike níjà kí ó lọ fi ẹjọ́ rẹ̀ sun ìgbìmọ̀ olùbáwí àwọn agbẹjọ́rò LPDC lórí àlàyé tí ó ṣe nípa ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tako rògbòdìyàn ìpínlẹ̀ Rivers. Ojútáyé ni Wike ti bu ẹnu àtẹ́ lu Fálànà níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá, bí ó ti ní àgbà amòfin yìí kò sọ kókó ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Wike ní bí irúfẹ́ èèyàn bíi Fálànà bá lè lọ orí ẹ̀rọ amóhùnmáwòrán lọ máa parọ́, èyí lè ó sì lè dá wàhálà ńlá sílẹ̀. Láti fèsì ni Fálànà fi ṣàlàyé wípé Wike ṣe ìkọlù sí òun lórí àwọn aṣòfin. Ó ní ẹ̀sùn àwọn aṣòfin yìí ṣì wà ní ilé-ẹjọ́ gíga ìlú Port Harcourt nígbà tí ilé-ẹjọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Fálànà ní àfihàn fídíò àti ibi tí àwọn aṣòfin wọ̀nyí ti búra láti ẹgbẹ́ òṣèlú PDP sí APC wà níkàlẹ̀. Ó ní òfin Nàìjíríà àti tilẹ̀ òkèèrè fún òun ní ẹ̀tọ́ láti bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́. Fálànà fi ẹ̀sùn kan Wike wípé ó jẹ́ alágàbàgebè ènìyàn. Ó wà nínú ìtàn wípé Wike máa ń ṣe ìkọlù sí àwọn adájọ́ bí ẹjọ́ bá tako ìmọ̀ rẹ̀. Bákan náà ni ó máa ń pe àwọn adájọ́ lórúkọ bí wọn kò bá ṣe ohun tí ó gbà lérò. Ìdí nìyí tí Fálànà fi pe Wike níjà kí ó gbé ìgbésẹ̀ òfin bí ó bá ní ìgbàgbọ́ wípé òun ti tàpá sí òfin. Níwọ̀nba ìgbà tí ó ti sọ ara rẹ̀ di agbẹjọ́rò fún ẹ̀ka ìdájọ́, kí ó lọ fi ẹjọ́ sun ìgbìmọ̀ olùbáwí. Fálànà ní ìgbésẹ̀ láti sọ òun di ẹni yẹpẹrẹ ti forí ṣánpọ́n. Ọjọ́ Ajé ni Pope Father Francis di olóògbé lẹ́ni ọdún 72 ní ọjọ́ kejì tí ó fi ara hàn níbi wọ́n ti ń retí rẹ̀ ní ilé ìjọsìn St. Peter's Square ní Easter Sunday. Àtẹ̀jáde láti Vatican ni ó ṣàlàyé wípé Pope jáde láyé ní déédéé agogo 8 kù ìṣẹ́jú 15 7:35 AM ọjọ́ Ajé láti lọ darapọ̀ mọ́ àwọn aṣíwájú rẹ̀. Àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé gbogbo ìgbésí ayé bíṣọ́ọ̀bù ilẹ̀ Róòmù ni ó fi sin Olúwa àti ìjọ. Ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Francis ti súnmọ́ bèbè ikú níbẹ̀rẹ̀ ọdún yìí bí ó ṣe ń ṣe àìsàn òtútù ẹ̀gbẹ́ inú pneumonia. Ọjọ́ 38 ni ó lò ní ilé ìwòsàn kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ ní ọjọ́ 23 oṣù kẹta. Ọjọ́ Àìkú ni ó kí èrò ìjọ St. Peter's kú oríire ayẹyẹ àjíǹde Jésù, bí ó ti juwọ́ sí wọn pẹ̀lú ọ̀rọ̀ tí ó máa ń sábà sọ, tí ó sì pè fún òmìnira èrò ọkàn àti ìfaradà. Ọjọ́rú ni olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour, Peter Obi darapọ̀ mọ́ àwọn èèyàn jàǹkàn-jàǹkàn lágbàáyé ní St. Peter's Basilica ní ìlú Vatican láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé olórí ìjọ àgùdà Pope Francis. Obi pẹ̀lú Cardinal láti Nàìjíríà Francis Arinze ni wọ́n jọ wà níbi ayẹyẹ Lying in State ti Pope Francis. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Obi ti ṣe àfihàn yìí, bí ó ti ṣe àpèjúwe Francis ní ìtànná nínú ayé tí ó kún fún àìṣedéédé.
Ó ní ìbùkún ni ó jẹ́ fún òun láti ní ìpàdé pẹ̀lú Pope Francis lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ sì fi ìtàn rere balẹ̀ fún un. Òbí wá rọ àwọn olóṣèlú, adarí ẹ̀sìn àti adarí ìlú pàápàá jùlọ ní ilẹ̀ Áfíríkà kí wọ́n ṣe àmúlò ìgbé ayé tí ó gbé òfin, ìdájọ́ òdodo àti ìfitọ́mọnìyàn ṣe ró. Kí Ọlọ́run tẹ́ Pope Francis sáfẹ́fẹ́ rere. Lánàá ọjọ́ Àbámẹ́ta ni àwọn adarí lágbàáyé kórajọ sí St. Peter's Square ní Róòmù fún ètò ìsìnkú Catholic Pontiff Pope Francis. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà níkàlẹ̀ láti rí Ọmọọba Williams, Ààrẹ ilẹ̀ United States Donald Trump, ìyàwó rẹ̀ Melania, Ààrẹ àná Joe Biden, Prime Minister ilẹ̀ Britain Keir Starmer, Ààrẹ ilẹ̀ Faransé Emmanuel Macron pẹ̀lú ìyàwó rẹ̀ Brigitte Macron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar, mínísítà agbèfọ́ba àná ajagun-fẹ̀yìntì Theophilus Danjuma, ààrẹ ẹgbẹ́ àwọn bíṣọ́ọ̀bù lórílẹ̀‐èdè CBCN ẹni ọ̀wọ̀ Lucious Gordje àti bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ti Sokoto Diocese Matthew Kukah, gbogbo wọn ni wọ́n fi ẹ̀hónú wọn hàn sí ìṣòro ààbò bí ó ti gbilẹ̀ sí i lórílẹ̀‐èdè. Bákan náà ni adarí ìjọ Citadel Global Community Pastor Tunde Bakare, ẹgbẹ́ IPAC àti ẹgbẹ́ Kristẹni ẹ̀ka ti ìpínlẹ̀ Kebbi, gbogbo wọn ni wọ́n fi ẹ̀hónú wọn hàn bí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó gba ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ lọ́wọ́ ìṣekúpa tí àwọn àdàlúrú, darandaran àti agbésùmọ̀mí ń pa ará ìlú. Ìgbésẹ̀ wọn yìí ń wáyé lẹ́yìn ìkọlù tí àwọn agbébọn ṣe sí ìpínlẹ̀ Plateau àti Benue tí ó ti sọ ẹ̀mí tí ó lé nígbà di olóògbé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Níbi ayẹyẹ kan tí ó wáyé ní ìlú abínibí Danjuma ní Takum, ìpínlẹ̀ Taraba, ni ó ti ṣe ìkìlọ̀ wípé kí ọmọ orílẹ̀-èdè dáàbò bo ara wọn tako àwọn àdàlúrú. Danjuma sọ àtúnsọ ọ̀rọ̀ rẹ̀ wípé bí ó ti ṣe ìkìlọ̀ kí aráàlú má gbẹ́kẹ̀lé ìjọba nìkan láti dáàbò bò wọ́n, kí àwọn náà wá ọ̀nà àti dáàbò bo ara wọn. Ó ní àrídájú ti wà wípé ìjọba nìkan kò lè dáàbò bo ará ìlú, àsìkò ti tó fún ìlú àti wá ọ̀nà àti dáàbò bo ẹ̀mí àti dúkìá wọn kí àwọn ọ̀daràn tó jẹ̀lúrun tán pátápátá. Àtíkù náà sọ nínú àtẹ̀jáde wípé ìṣèjọba Tinubu ti jẹ́ kí á mọ̀ wípé àwọn kò pójú òṣùwọ̀n àti kápá ìṣòro ààbò tí ó ti wálẹ̀ jìn ní orílẹ̀-èdè. Ìkọlù gbogbogbà yìí ti wá dá ìfẹ̀hónúhàn sílẹ̀ ní ìlú Jos, ìpínlẹ̀ Plateau lórí ìṣekúpa gbogbo ìgbà àwọn olùgbé tí wọ́n fura wípé ó wá láti ọ̀dọ̀ àwọn agbébọn Fúlàní. Ìfẹ̀hónúhàn tí àwọn adarí Kristẹni pẹ̀lú alága ẹgbẹ́ Kristẹni CAN ẹni ọ̀wọ̀ Polycarp Lubboh darí bẹ̀rẹ̀ láti oríta Fáwẹ́hì tí ó dá súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ tí èrò ojú ọ̀nà náà rí bí gbà kọjá. Ìfẹ̀hónúhàn yìí wáyé látàrí ọ̀pọ̀lọpọ̀ ìkọlù tí ó jẹyọ sí àwọn ìlú ní Plateau, ní ìjọba ìbílẹ̀ Bokos àti Bassa láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn olùfẹ̀hónúhàn yìí ṣàlàyé wípé inú àwọn kò dùn sí ìkọlù àti ìṣekúpa tí àwọn agbébọn ṣe sí ìlú, ìdí nìyí tí àwọn tún fi jáde wá láti wá ṣe ìfẹ̀hónúhàn. Àwọn wọ̀nyí ni wọ́n gbé pátákó dání pẹ̀lú oríṣiríṣi àkọlé bí wọ́n ti ń rìn lọ sí ilé ìjọba Rayfield láti lọ béèrè fún ètò ààbò oníkíákíá. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Emir ìlú Ìlọrin Alhaji Ibrahim Sulu Gambari bí ó ti pé ẹni ọdún márùndínláàádọ́rin 85 ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 22 oṣù kẹrin. Ààrẹ gbóríyìn fún Emir fún iṣẹ́ àṣekára sí orílẹ̀-èdè lẹ́nu iṣẹ́ ìjọba àti dídarí ìlú pẹ̀lú àfojúsùn rẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Bákan náà ni Tinubu mọ rírì rẹ̀ sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí Chancellor Ifásitì Nnamdi Azikiwe ní Awka àti Federal University of Agriculture, Makurdi. Ààrẹ dúpẹ́ lọ́wọ́ Emir fún akitiyan rẹ̀, ó fi ìdùnnú rẹ̀ hàn sí ẹbí Emir, gbogbo Emirate Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀ bí ó ti gbàdúrà fún ẹ̀mí gígùn àti àlàáfíà fún Sulu Gambari.
Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti ní kí Òkúmagbà ti Uwano Kingdom ní Agenebode ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn Estakol, Dókítà George Orjiaphi Eghabor lọ rọ́kúnlé láì fi àkókò sí indefinite suspension. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìjínigbé àti ìṣekúpa tí ó wọ́pọ̀ láyìíká àti agbègbè ìlú tí ó ń darí. Nínú àtẹ̀jáde ní akọ̀wé àgbà fún gómìnà Fred Itua ti ṣàlàyé wípé tipẹ́tipẹ́ ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú akọ̀wé ọba olóyè Peter Omegbimi lẹ́yìn ikú olóyè kan láàfin olóògbé John Ikhamate. Àgbà òṣèré Jọkẹ́ Silva ti ṣe àfihàn ìdí tí ó fi pinnu àti tẹ̀síwájú pẹ̀lú orúkọ bàbá rẹ̀ lẹ́yìn ìgbéyàwó pẹ̀lú Olú Jacobs. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Silva ti ṣe àfihàn wípé ọkọ rẹ̀ Jacobs ni ó gbà á nímọ̀ràn kí ó má yí orúkọ padà nítorí àǹfààní iṣẹ́ rẹ̀. Ó ní Jacobs ní ìgbàgbọ́ wípé pípa orúkọ dà lè dá ìfàsẹ́yìn sílẹ̀ fún iṣẹ́ rẹ̀. Silva sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ àwọn méjèèjì títí kan àlàfo ọdún 19 tí ó wà láàrin wọn. Ó ṣe ìrántí bí ó ṣe pàdé Jacobs tí ó ti jinlẹ̀ sínú iṣẹ́ eré ní ìgbà náà. Òun ni ó gbà á níyànjú kí ó lọ kàwé sí i nínú iṣẹ́ eré tí àjọṣepọ̀ wọn fi gbópọn sí i. Silva ṣe ìgbéyàwó pẹ̀lú Jacobs ní ọdún 1985 nítorí ó nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní arẹwà ọkùnrin. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.